Welcome to ZZZ TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Wọ́n fẹ́ rẹ jẹ àbọ̀ fẹ́ fi jẹ lọ́ọ̀ ní ká gbárùkù tì láti ṣe ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bí a ṣe ní agbára mọ́. Mo sọ lẹ́ẹ̀kan pé ilé ni mo wá ní mo kí n kúlé. Oko bàbá tèmi Adélabú Adékú Kìgbàkìlẹ̀ mẹ́sì Bádékú bí ni ìyá mi olójú oró ni Olúyọ̀lé bí ni so ilé ni mo wà so mo fẹ́ kí n kúlé o. Mo wá dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ti ẹ̀ka wáyé pé ẹ̀kọ́ lẹ́tà sí wa pé kí a bá yín dá sí torí pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú àbí àwọn kan ní owó ibi tí èèyàn wà rárá ó túbọ̀ sí pé ẹ gbàgbọ́ pé a ní ìwọ̀nba agbára kékeré kan láti fi ṣe ìrànwọ́ fún yín níwọ̀nba bó bá ṣe lè mọ inú mi dùn ó kó wá fẹ́ tọrọ àforíjì ẹlẹ́tì kọ lẹ́tà yẹn ó ti fẹ́ tọdún méjì èmi ò rí o ẹ ò lè kọ lẹ́tà sí mi kí n má dáhùn September náà tó sọ fún mi pé wọ́n ti kọ́ lé mi ò rí lẹ́tà yìí kẹ́tù wá tún mi kọ́ ní October àbí ìyẹn òun ló wà ní ibi torí yes ló wà ní ẹ̀yin lẹ kọ lẹ́tà sí wa bí ká yọjú ṣe rí tí ìjọba kan bá ti wà ní orí àlééfà èèyàn kan máa ń filẹ̀ kó lo ìgbà tiẹ̀ ní bí ògbọ́n bá wọn yọjú sí tó bá péyàn sí ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa ò lè pè wá ká má dáhùn ìjọba kan làwọn náà ń ṣe ní àpapọ̀ èèyàn wa lẹ́lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe kọ lẹ́tà sí wa a ní láti dá yín lóhùn láti wá fetí sílẹ̀ sí nǹkan tẹ́ fẹ́ bá wa sọ àti irú ìrànwọ́ tá a lè ṣe fún yín ló jẹ́ kẹ́ rí ni mí lẹ́nìí so mi ò sí ọ̀nà ìyá o bẹ́ẹ̀ ni.